Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọba Solomon, for the first time in history, wọ́n bójú MS bàbá àti gbogbo wọn tí wọ́n pera wọn ní aláṣìṣe torí èmi mọ̀ pé wọ́n ń ṣe oníṣẹ̀ṣe torí tán bá sọ pé kí ni tí wọ́n ń pè níṣẹ̀ṣe ìṣẹ̀ṣe yàtọ̀ sí ohun tó wọ́n ń polówó ìṣẹ̀ṣe òun ṣe ohun tó wọ́n ń polówó ṣé gbogbo àwọn MS bàbá yẹn ní tí wọ́n fẹ́ jẹ gbogbo èmi ní kí ló kọ ẹ̀ ta lọ lọ́hùn yẹn ní tí wọ́n fẹ́ jẹ ni wọ́n wá kì í ṣe pé ìsìláàmù ni wọ́n ń bá fà ebi ń pa wọ́n fẹ́ jẹun ni ẹ já gbọ́ ohun tí ọba Solomon àti arákùnrin tó pe rẹ̀ ní àáfà tẹ́lẹ̀ tó ti wá padà di aláṣìṣe torí àwọn bàbá wo oníṣẹ̀ṣe àwọn èyí ń ṣe bẹ́ẹ̀ yẹn àwọn aláṣìṣe ni wọ́n máa ń ṣe báyìí. ẹ já gbọ́ ohun tí ọ̀gbẹ́ni tó pe rẹ̀ láàfà tẹ́lẹ̀ tó ti wá padà di aláṣìṣe àti ọba Solomon ẹ já gbọ́ ohun tí wọ́n jọ sọ̀nà káwá wò bóyá ṣáàtì gẹ ni wọ́n ń bá kiri ni àbí ẹ já gbọ́ ná. ṣé ló sọ̀rọ̀ yẹn pé àtẹ̀yẹ mẹ́sì wà bí pé kò sí tẹ́lẹ̀ kan wá ṣe ilé kọjá kan wá bọ̀ ògùn lọ wá underline ọ̀rọ̀ ni pé àtẹ bá ń sọ fún wọn pé kò sí táwa ṣe ilé kọjá kan wá bọ̀ ògùn lọ. a jẹ́ pé ẹ̀yin gan sọ fún wa pé àwọn bàbá wa ẹ̀ ò ṣe nǹkan kan kọjá spirituality nìyẹn sá torí pé tá a bá sọ̀rọ̀ ìṣẹ̀ṣe ò túmọ̀ spirituality nìkan sá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwa ń pariwo nísìnyí pé gbogbo church mọ́sáàsì tí kálukú lọ jókòó sí ẹ márùn lójúmọ́ gbọdọ̀ lọ́mọ̀ ẹ ṣe church 100 days àkílódé there are so many things tó kúnlẹ̀ táwọn bàbá ìfilẹ̀ tá a fọ́lò tá a ṣe tó yẹ ká ṣe. ẹgbẹ́ ní táìmù ìpẹ́sẹ̀ kan lọ́wọ́ yìí àwọn tó lọ kóra wọn jọ bóyá NNPC ni wọ́n bóyá MNPC ni wọ́n bóyá NNPC ni wọ́n tí wọ́n ní àwọn fẹ́ lé Tinubu kó lóróyè ní 2027 kí nìdí tó fi lọ ṣe bẹ́ẹ̀ ṣé torí pé wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà náà fi lọ ṣe ni. náà èèyàn mọ èèmù wọn ó lè jẹ́ pé bóyá wọ́n ní èèmù kan lórí ẹ̀ àbí wọ́n fẹ́. kò sí èèmù kankan ìdí tí wọ́n fi ṣe ni wípé torí pé wọn ò rí jẹ lábẹ́ Tinubu. ok kèsè torí pé wọ́n láìkí Nàìjíríà ó lè ní gbogbo wọn ẹ ń gbọ́ mi so àwọn àti Tinubu jọ ń ṣe tẹ́lẹ̀ ni so ìgbà tó ti jẹ́ wípé nǹkan tó ń fẹ́ lọ́wọ́ Tinubu wọn ò rí ni wọ́n fi lọ create àyè míì now bẹ́ẹ̀ ṣe wà ní nísìn gbogbo àwọn tó yapa lẹ́ni wípé Kristẹni ò da Mùsùlùmí ò da gbogbo ẹ̀ tẹ́ yapa lẹ́ni torí wípé ẹ ò rí jẹ nínú ẹ̀sìn Kristẹni ni torí mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n land òtítọ́ lè méjà fún bẹ́ẹ̀ ṣe wà ní nísìn tí Ọlọ́run bá gbé yín sí position Adébóyè tẹ́ bá wà ní position Adébóyè ẹ ní sọkọtẹ́ sọ yìí bẹ́ẹ̀ ṣe wà ní nísìn tí Ọlọ́run bá gbé yín sí position ọba Saudi ẹ ò ní sọkọtẹ́ sọ yìí so now báwo lèmi àtẹ̀yìn máa ṣe nǹkan títí wá ìṣẹ̀ṣe wá yìí táwa náà máa rówó kó jẹ tá máa wà ní big position táwa máa sọ̀rọ̀ fún àwọn èèyàn wípé ìṣẹ̀ṣe wá yìí kọ́ o ìṣẹ̀ṣe gidi ni o. That is what I'm talking about. ọba Ọlọ́run ẹ̀fọ́ ni o ẹ̀fọ́ ni sá o táwọn àkọ́kọ́ náà ni pé sá ṣeré mi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí àfáà ni mi kó tó di pé a rí gbogbo ẹ̀ tá a gbé jáde títí dì sí nígbà tí mo dẹ̀ ṣe ń já àfáà láàyè mi nípò mi èèyàn ńlá ni mi o tí mo dẹ̀ jẹun dáadáa sókè ẹ máa gbọ́ sá tó bá jẹ́ pé. ẹ ó dùn sá ágíwò ẹ má bínú ẹ ti sọ̀rọ̀ abẹ́ underline rẹ̀ àfáàní mọ́sálásí mélòó lẹ kọ́ nígbà yẹn. mọ́sálásí mélòó lẹ kọ́ ẹyọkan àbí. ẹyọkan náà ni. population mélòó lẹ ní èèyàn mélòó ló wà ń bẹ̀. àwọn èèyàn pọ̀ ń bẹ̀ o làbí 250. Be 240, be 2 what? 240, 250. 240, 250, àbí? So, èèyàn mélòó, orí rédíò mélòó ló ti sọ̀rọ̀ yín rí ní Nàìjíríà yìí? Àìmọye, èmi gangan fúnra mi ṣiṣẹ́ lórí TV náà. Nígbà yẹn. Nípa àfáà yín kí wọ́n máa kí. Kò sí tí mo fẹ́ lọ ṣe ń bẹ̀.
kò sí. ẹ ti sẹ́ fún àwọn politician rí. rárá o. so ẹ máa tako ẹ̀sìn mùsùlùmí torí ẹ ti pé bóyá mi tí ìró jẹjẹ ní àná. ẹ ò tí ì jẹun ẹ lè jẹun bọ̀ tẹ́ ẹ yó. kò yó. tẹ bá yó níbẹ̀ tẹ bá kì níbẹ̀ kò possible nísìnyí. ta ni mo lè sọ̀rọ̀ nípa ẹ̀ náà. yes Olékìjìpá kò possible kó Olékìjìpá kó sọ̀rọ̀ nípa mùsùlùmí láì dá. bẹ́ẹ̀ni. because ó jẹ́ ń bẹ̀ gidi kò possible kí ọba Ìlọrin kó sọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí láì dá. bẹ́ẹ̀ni. because they are eating food there big food. so now gbogbo. mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín ni sà. gbogbo kò tá à ń ṣe lé ní pátá anybody tó bá ta. mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ni sà ẹ má bínú sà. mo ń gbọ́ yín. ṣé ó dìgbà tí ibi tí a bá rí nǹkan jẹ àbí tí nǹkan ò bá fẹ́ bọ̀ wá la tó lè gbé òdodo jáde ni sà. bẹ́ẹ̀ ni nǹkan tó máa ń jẹ́ kó òdodo jáde nìyẹn. tó téèyàn bá rí irọ́ níbì kan tó bá ń jẹ́ ń bẹ̀ ní ìsìn kò gbọ́dọ̀ gbé jáde. kò gbélé gbé jáde because ọmọ kó tó bá gbé jáde kò ní gba sálárì má kò dẹ̀ ní rówó yẹn jẹ mọ́. mo fẹ́ bẹ̀ fún wọn. àwọn ọmọ tó wá fẹ́ filẹ̀ ńkọ́ táyé bá mo ń bọ̀ sà. mo fẹ́ fún yín lẹ́sàn. tí ayé bá fẹ́ bọ̀ òun táyé bá fẹ́ bọ̀ òun ṣáyé máa fẹ́ bọ̀ àwọn ọmọ ẹ̀ náà. mo fẹ́ fún yín lẹ́sàn kan kí ló lè fà á tí ọkọ àtìyàwó tó máa rẹ́ tí obìnrin tí ọkọ àtìyàwó yẹn bá wá jà tó wà nínú ilé ọkùnrin yẹn kí ló tó tú àṣírí ọkọ yẹn nígbà yẹn tó yẹ pé ọba jẹ́ kí n sáré mẹ́kì àwọn ọ̀rọ̀ kan sà ọ̀rọ̀ díẹ̀ bíi méjì náà kí lọ́rọ̀ náà ni pé iṣẹ́ rí tá a bá ń báyé lọ ní ìbáyé pé tá a bá ti wà òkè tèmi ti wà òkè tèmi mi ti wà òkè ẹ̀wù báyé ó bá bàjẹ́ kó bàjẹ́ táyé bá pè tàwa lónìí dèdè tí wọ́n ń jẹ tó rò pé òun gbádùn sí òun ó lè kọjú ó lè yọ ìdá sọmọ ẹ̀ ṣe rí n tá à ń sọ lórí ọ̀rọ̀ kìíní yìí tó tiẹ̀ wà very important jù tó bá jẹ́ pé ó bọ́ lórí religion nìkan kálukú ẹmọjọ́ tó ń kálukú ti ń ṣe religion náà tí ò sí ṣòro ni ṣùgbọ́n tó bá ti ń bọ́ síbi pé à ń gbéṣẹ̀ rí ààbọ̀ òfin wa lẹ́ẹ̀ máa lò àwa la máa invade òfin lé yín lórí wọ́n ń pe kíní kan ní jizya yẹn ni pé tí àwọn mùsùlùmí bá gba state kan gbogbo ẹni tí ò ṣe mùsùlùmí ibẹ̀ máa san tax fáwọn muslim ọmọ tá a bínú ìlú. bàbá ọ̀rọ̀ kọ́kọ́ lọ́la jọ ń sọ nǹkan tẹ̀mí ń sọ fún yín lélẹ́yìí kí ló fa tí ẹ̀sìn fi di wàhálà lẹ́nìí kí ló fa wàhálà sínú ẹ̀sìn gangan tẹ̀ mọ́. tó bí ẹ̀sìn ni báwo la ṣe fẹ́ mọ́ ọmọlàkejì lẹ́rú. bàbá kí ló fa wàhálà sínú ẹ̀sìn lẹ́nìí. n tó fa wàhálà sínú ẹ̀sìn. ẹ̀ṣẹ̀ rí tẹ bá rí ẹnìyẹn tó sọ pé òun di àáfà tẹ bá rí èèyàn tó sọ pé òun àáfà tó wá ní òun ò ṣàáfà mọ́ o òun ṣèṣẹ̀ ṣe ẹ lọ ṣọ́ dáadáa kì í ṣàáfà náà nígbà tó ń ṣe àáfà yẹn arábìnrin kan wá tú àṣírí ọkọ ẹ̀ ní fún àwọn àáfà wa ní ọdún kan ọkọ ẹ̀ yẹn àáfà ni o tó jẹ oyè nínú ìlú àmọ́ tó ń ti bó ti joyè tó gbogbo ìgbà Ramadan kì í gbààwẹ̀ o tó bá ti yá bọ́ sínú ilé á jẹun á yóò kátá pé tọ́yàwó ẹ̀ bá wá sọ pé oúnjẹ lẹ̀ ń jẹ ẹyin tẹ́ ẹ pé ẹ náà fatẹ́ ṣe wá sí á ní orí ẹ bàjẹ́ lọ sọ́ńtà ó ní bọ́kọ̀ òun ṣe máa ń sọ ń gbà yẹn nìyẹn kó tó di pé ọkọ ẹ̀ yẹn òun àti òfìjọ fẹ́ra mọ́ so téèyàn bá sọ pé òun ti ń ṣe àáfà tẹ́lẹ̀ òun ò ṣàáfà mọ́ òun jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kì í ṣe mùsùlùmí mọ́ ẹ lọ ṣọ́n tí ò jẹ́ kó fi ṣe mùsùlùmí kò fẹ́ kírun wákàtí 5 ni tówó gbà stress yẹn ti pọ̀ jù meanwhile kò pọ̀ jù protocol Islam nìyẹn tó bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ kírun torí wọ́n ní fárík bayna muslim wal kafir as-salat ìyàtọ̀ tó ń bẹ láàrin mùsùlùmí àti ẹni tí ń ṣe mùsùlùmí náà ní ìrun kíkí so tẹ bá wá rà àfa kan tó jáde tó ní ẹ̀hún ti jà bá rí owó ìṣekíní kan kò fẹ́ gbààwẹ̀ 30 days kò fẹ́ kírun wákàtí 5 kò jù bẹ́ẹ̀ lọ àbí kò rí jìbìtì lù wọ́n tẹ bá rà àfà tó jẹ́ ènìyàn Ọlọ́run gẹ́gẹ́ bí ọba Solomon ti sọ ṣéwù bàbá Fárókò ní kíjìpá Ọlọ́run má jà rí àyípadà sí aburú àbí gbogbo àwọn bàbá wa yẹn ni wọ́n wá sọ pé wọ́n fi Islam lẹ̀ kó possible àmọ́ ẹni tó ẹ bá rí tó jẹ́ sí pé ìbàjẹ́ náà ló ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ bàjẹ́ ló gbé dání tẹ́lẹ̀
irú wọn lẹ́ẹ̀ wá rí tó ní ń ṣe mùsùlùmí ẹ mọ́ nǹkan míì mo fẹ́ máa ṣe kò sí nǹkan kan nínú Islam ju wípé kò jọ́sìn fọlọ́run lọ kò dẹ̀ nígbàgbọ́ nú Ọlọ́run àmọ́ àwọn ohun tí ó yẹ kó máa wù tó rí wù bí kò mutí bí kò ṣe ṣìnà tí wo máa wá gbọ́ wá ṣe tí wọn náà máa rí kánú Kùránì táwọn ò fẹ́ ṣe yẹn táwọn fẹ́ jáwọ́ nú ẹ̀ yẹn dẹ́ẹ̀ máa fi rẹ́lòmíì tó máa sọ pé òun ò ṣe mùsùlùmí. gbogbo àwa tá à ń ṣe mùsùlùmí náà Ọlọ́run já bá níbi tó lérè ṣe wá rí gbogbo àwọn tó kù náà Ọlọ́run bá wa kó sí wọn nú Ọlọ́run ní dójú àdúrà tiwa. Assalamu alaikum.